Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójọ́jọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ohun tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ni obìnrin àti àlè ọkọ. Ìwọ obìnrin tó bá mọ̀ tó gba gbásùn lọ́yẹ kó tó ṣépè fálè tó dẹ̀ mọ̀ pé ó ní ọmọ lọ́wọ́, kó tó ṣépè fún àlè ọkọ ẹ̀, kó tó ṣépè fún àwọn tí ọkọ ẹ̀ ń dóńtà, yẹra ẹ̀ wò kó mọ̀ pé ó rìn déédéé. Yẹra ẹ̀ wò kó mọ̀ wípé o dúró nídúró pé ọkọ ẹ̀ ò gbọdọ̀ yàlè. Yẹra ẹ̀ wò kó mọ̀ wípé o dúró nídúró pé ọkọ ẹ̀ ò gbọdọ̀ yàlè. Kọ́kọ́ assess ara ẹ̀, evaluate ara ẹ̀, kó kọ́kọ́ as self, kó appraise ara ẹ̀, kó wò ó wípé ṣé o kójú òṣùwọ̀n tí ọkọ ẹ̀ ò fi gbọdọ̀ yàlè. Kò ṣe pé nípa dídó nìkan o. Ṣé o fi ọkọ lọ́kàn balẹ̀? Ṣé tọkọ bá dé, ṣé ọkọ rí ọ̀rẹ́ nínú ẹ̀? Ṣé ó rí olùrànlọ́wọ́ nínú ẹ̀? Ṣé ó rí aláàánú nínú ẹ̀? Ṣé kì í ṣe wípé in tó fi yàtọ̀ sí ẹni tó fi yàtọ̀ ní wípé o kò jẹ́ figurehead nínú ilé? Inú ilé tó wà yẹn àti adé tó gbé sórí, ṣé o deserve adé yẹn? Ṣé o ń clean adé ẹ̀? Ṣé o ń polish adé ẹ̀? Àbí o ń punish adé ẹ̀? Ṣé òun fi adé ẹ̀, ṣé òun clean ẹ̀, òun hang ẹ̀ up, àbí òun punish adé ẹ̀, òun fi sínú ìdọ̀tí, òfin tẹ̀lẹ̀? Ṣé o torí ọ̀pọ̀lọpọ̀ yín èpè tẹ́ ń ṣẹ́ fálè, ẹ̀yin lẹ ń forí gbé tọmọtọmọ, honestly. Torí àlè tẹ́ ń ṣépè fún, òun ni savior ọkọ yín, òun ni olùmọ́kànlé ọkọ yín, òun gangan ló adé tẹ̀yin gbé dání yẹn. Àlè yẹn gan, àlè tẹ́ ń ṣépè fún ló ní adé tó ń polish, adé tó hang ẹ̀. Ẹ̀yin mú adé ti yín ẹ fi sínú ìdọ̀tí ẹ̀ ń tẹ̀ mọ́lẹ̀ ní. So kó tó ṣépè fálè yìí tó bá lè rù ni kò ṣẹ́. Ṣé o deserve láti ṣépè? Ṣé o lè pe àdàbí tí mi bá ṣe nǹkan báyìí ló ṣe báyìí wọ ọkùnrin? Àdàbí tó bá jẹ́ pé tó bá sọ pé ó yá mo fẹ́ dóbò, màá sọ pé mi ò ṣe. Àdàbí tó bá jẹ́ pé o bá ń sunkún mi ní máa bẹ́ ẹ sunkún. Àdàbí tó bá jẹ́ pé tó bá ń rẹ́rìn mi ní máa bẹ́ ẹ rẹ́rìn. Àdàbí tó bá jẹ́ pé tó bá need nǹkan mi kì í ṣe fún ẹ, kó o tó lè ṣépè fálè, kó o má ba mọ̀. Torí ńgbà mi àjálù mi á bọ́ lùyàn. Èèyàn ní mọ bí tájálù yẹn ti wá. Gbogbo èèyàn kọ́ èèyàn lè ṣépè fún, o mọ ẹni tí o mọ nǹkan tó ní kálukú rù. Irú bàbá mi sì tó bá jókòó, o ò lè fọwọ́ gbá bàbá mi lórí àbí kò fọwọ́ tẹ̀. Má ṣe. Torí a sọ pé má ṣe. Mo sọ fún yín pé ẹni tó ògbóǹtarìgì ni. Ṣé ó ti yẹ ẹni tó gbó gidi ni, ògbólógbó gidi ni. So ṣé ìwọ kó o tó lè ṣépè fálè, ṣé o kójú òṣùwọ̀n? Ṣé adé tó gbé sórí, ṣé o ń polish adé yẹn ni àbó ń punish ẹ̀? Adé tó gbé sórí, ṣé òun clean ẹ̀ up ni àbó dirty? Adé tó gbé sórí, ṣé òun nurture ẹ̀, o treasure ẹ̀ ni àbí o kò fi ń gbá bọ́ọ̀lù, o fi ń gbá table tennis? Kó o tó lè ṣépè fún àlè kí èpè ẹ kó má bàa padà sórí ẹ̀, ṣé o kójú òṣùwọ̀n? Ẹ̀mélòó ló ń sọ fọ́kọ? Ẹ̀mélòó ló ti lọ bá ọkọ pé o fẹ́ dóko? Ẹ̀mélòó lọkọ wá bá ẹ tí o kì í refuse? Kó tó lè ṣépè fálè, ṣé ọkọ rí ọ̀rẹ́ nínú ẹ̀? Ṣé o bá ọkọ kó jọ ni àbò bá ọkọ túká? Ṣé o jẹ́ the type tó jẹ́ wípé o rí ọ̀rẹ́ nínú ẹ̀ àbí o fi àwọn family ẹnìkan ṣe ọ̀rẹ́? Ṣé best friend ọkọ ló jẹ́ àbí best friend ẹ̀gbọ́n ẹ ló jẹ́? Ṣé ọkọ lè yasó níbi tó o ti ń jẹun kó o dẹ̀ pinnu lámọ? Ṣé ọkọ lè, because ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin, ibi tí àánú àwọn ọkùnrin ti ṣe mí, tí mo ti rí pé Ọlọ́run, mo bímọ ọkùnrin, Ọlọ́run ṣàánú mi o. Ibi tí àánú wọn ti ṣe mí ni wípé ẹ̀yin obìnrin lè máa ń tètè fall out of love. Yes. Obìnrin ló máa ń fall out of love. Obìnrin ló máa ń tábà sọ pé mo kórìíra, mo ti ń ríra mi, ó ti ń rí mi lára, ọkùnrin yẹn mi ò nífẹ̀ẹ́ mọ́. Ẹ jẹ́ kí n sọ fún yín, tó bá ní for better for worse, ọkùnrin gangan ló máa ń sign for better for worse, because ọkùnrin gangan ni ẹyẹlé tí kì í dẹ̀yìn lẹ́yìn, tí kì í sábà dẹ̀yìn lẹ́yìn obìnrin níjọ́ ikú, níjọ́ ìṣòro ẹyẹlé. Ẹ̀yin obìnrin, bí kí ọkùnrin ṣáà níṣòro díẹ̀ báyìí, ẹ máa ti sá 440 fílẹ̀ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni obìnrin ló máa ń sábà fall out of love. Ọkùnrin ò sábà fall out of love. Tọkùnrin bá ti rí nǹkan tó ń bind wọn mọ́nu marriage bí ọmọ,
nítorí pé genuinely làwọn máa ń love ọmọ, genuinely làwọn máa ń ṣe nǹkan fún ọmọ, àwọn ń ṣe nǹkan fún ọmọ wọn kì í rò pé kó padà wá ṣe fáwọn, bẹ́ẹ̀ obìnrin ń dájọ́ sínú ayé ọmọ ni. Ẹ ti máa rí pé lọ́jọ́ ọmọ máa ń ṣàdúrà pé wàá jẹ oúnjẹ ọmọ, obìnrin ti believe pé àjọ tóun ń dá ìwọ̀n á jẹ lọ́jọ́ alẹ́. Ọkùnrin kàn wà selfless, wọ́n kàn ń ṣiṣẹ́ wọn ni, àwọn ló máa ń love débi wípé tí obìnrin bá wọn ní love wọn, ọkùnrin ò ká pé mo dóbò níta pé mi ò love ilé mi. Obìnrin ló máa lọ dókòǹta tó máa wà carried away jẹ́ pé ọkọ ẹ̀ máa rùn sí. Bẹ́ẹ̀ ọkùnrin ò ní dóbò níta kíyàwó ẹ̀ rùn sí torí ó máa attach mọ́ ọmọ ẹ̀ àti family ẹ̀. Bẹ́ẹ̀ obìnrin bá ti dókò mi níta ó lè fẹ́ lè máa sọ fọ́kọ ẹ̀ pé mò ń dókò mi because ọkọ ilé máa rùn sí. So obìnrin ló máa ń sábà fall out of love. Ṣé lóòótọ́ jẹ́ níní ló love ọkọ ẹ̀ àbí o kò love ẹ̀ nítorí pé ó ń bẹ ẹ tọ́mọ kó o tó ṣépè fálè? Torí àlè ọkọ yín máa ń love ọkọ genuinely ni àwọn àlè tó wà níta. Àlè máa àwọn ojú wọn ti rí bìkan bọ̀, àlè máa ń love ọkùnrin genuinely ni. Àlè á fi owó bá ọkùnrin lò kó o tó lè ṣépè fálè. Ìjẹ́ position tí àlè gbà tó mú nínú ilé ayé ọkọ ẹ̀ nìwọ náà mú. Ìjẹ́ kì í ṣe wípé ìwọ kò dílé mú toró wà nínú ilé ó tán ló fi jẹ́ ìyàwó ilé. Every other thing àlè ló ń cover ẹ̀ fọ́kọ. Ìwọ ò mọ kọ́lọ̀ aṣọ tọkọ like jù, ò mọ best food ẹ̀, ò mọ best color ẹ̀, ò mọ nǹkankan. Àlè á dẹ̀ máa sọ. Àlè tó bá pe àlè pé báwo lọkọ ṣe sùn níbo ló wà á sọ. Ìwọ ò mọ̀rin ọkọ, èpè wo ṣó o rò bóyá o deserve láti lè ṣépè fálè? Ẹ ṣúọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣépè fálè, èpè yẹn ò ní máa backfire kó o tó lè ṣépè fálè kó o wò pé ṣé o dúró déédéé. Kó o tó lè pe àdàbí lórí ọkọ pé ó lọ yàlè ó chìtàn, ṣé o dúró déédéé? Ṣé o ò deserve wípé kí wọ́n yan àlè kán dẹ̀ tún fẹ́ bíi mẹ́ta lé ẹ? Ṣé ọkọ rí olùfọkànsìn nínú ẹ? Ṣé o kì í ṣe the type tó yẹ pé ńgbà tó yẹ kó ran ọkọ lọ́wọ́ ló máa rántí wípé ó bùyẹ ẹ ní last year? O mọ̀ pé ó bùyẹ ẹ ní last year o dẹ̀ kó kúrò nínú ilé ẹ̀. Ṣé kò ń ṣègbà tó yẹ kó o ṣàánú ẹ̀ ló máa rántí wípé ó gba ẹ létí ní 2 years ago? Tó bá ti mọ̀ pé o lè forgive ẹ̀ o kúrò ń bẹ̀, àsìkò tó nídìí ìrànlọ́wọ́ ẹ ló máa gbé past, ló máa gbé nǹkan tó ṣe jáde. Á dẹ̀ lọ bá àlè tí ò kí ń gbé kọ́ọ̀lẹ̀ ní gbogbo ògbà, àlè tí ò ń sùn tì ní gbogbo ògbà, àlè tí ò ń bá gbélé á lọ bá àlè ò ní rántí wípé mo pè ẹ́ lánàá torí pé ó wà lé ò gbé kọ́ mi. Àlè á stretch hands á dẹ̀ gbà á dẹ̀ cover ibẹ̀ yẹn fún. Ìwọ tó wà nínú ilé tó jẹ́ ìyálé ilé tó bímọ tó ń jẹ́ Mrs. Lágbájá, àsìkò tó yẹ kó ràn án lọ́wọ́ ó máa rántí. Wàá mú past ẹ̀, wàá mú wàhálà ẹ̀, wàá mú wá ò ní lè ṣe. Wàá wá ló fẹ́ ṣépè fún àlè tó ràn lọ́wọ́. Ìjọ rò pé kì í ṣe orí ẹ̀ ló máa fi gbèpè yẹn. Má gbàgbé o, àlè ni o. Tí ó bá dẹ̀ ń pe tálè tó bá ń pe àlè tó bá ń pe ọkọ ẹ̀ ò kí ń gbé kọ́ọ̀lẹ̀ ní gbogbo ìgbà o. Àlè yẹn dẹ̀ máa mọ̀ pé torí ìyàwó ẹ̀ ni ò ṣe gbé o. Àmọ́ ìwọ tó wà nínú ilé pẹ̀lú ẹ̀ náà ọkọ á lọ bá o, á ràn ọkọ lọ́wọ́ o, á stretch hands ẹ̀ o. Ìwọ tó jẹ́ ìyàwó ilé, àsìkò tó yẹ kó ràn lọ́wọ́ ló rántí wípé ó gba ẹ létí ní last week. Ó dẹ̀ gba ilé tí yẹn ó fi mọ́ra ò kúrò nínú ilé, ó sì wà nínú ilé yẹn. Kí wá làlámọ̀ rí pé ó wà nínú ilé òun rántí pé ó gba ẹ nínú ilé, ó gba ilé tí last week. Kí làlámọ̀ rí pé ó wà nínú ilé òun rántí wípé nítorí pé kò fún ẹ ní kinní kan o ò lè fún lóbòdó. Kí làlámọ̀ rí pé ó wà nínú ilé òun rántí wípé torí pé ó lọ gbé èèyàn kan kò lè dó ẹ. Mẹ́wàá àlè á rí pé òun gbọ́ pé ó lọ sùn sí hòtẹ́ẹ̀lì míì tó bá dẹ̀ tún padà wá sọ́dọ̀ àlè á ṣe báyìí. Á tún la òfurọ́lẹ̀ á tún do. Kẹ́ ẹ tó ṣépè fálè, ẹ kọ́kọ́ rò ó pé ṣé adé ọwọ́ mi tó wà lórí mi tí mo fi nínú ilé, ṣé adé tí mò ń polish ni àbí adé tí mò ń punish? Ṣé adé tí mò ń clean up ni adé tí mo fi ń yílẹ̀ tó ń dọ̀tí? Ṣé olùrànlọ́wọ́ ni mo jẹ́? Ṣé aláfọkàntì ni mo jẹ́? Ṣé ọkọ mi ni best friend mi ni àbí àwọn ẹbí mi? Ṣé ọkọ mi mọ̀? Ṣé mo mọ kọ́ best kọ́lọ̀ ọkọ mi? Ṣé mo mọ ohun tọkọ mi fẹ́ àbí mi ò mọ̀? Kó má jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín èpè tẹ́ ń ṣẹ́ fálè orí yín ló ń gbé o. Ṣé mọ̀ pé àwọn ìyá ọkọ yín olùrànlọ́wọ́ náà máa
gbàdúrà fún ọmọ wọn nígbà tẹ́yin bá dẹ̀ jẹ́ olùròṣì tí àlè dẹ̀ jẹ́ olùrànlọ́wọ́ bó o bá ti ṣépè fálè orí ẹ̀ ló máa fi gbé kọ́kọ́ wò pé ṣé o kójú òṣùwọ̀n ṣé èpè yẹn ṣé kò ṣe back to sender ni torí ibi tí ọkàn ọkọ bá wà ibẹ̀ lè pé máa ibẹ̀ èpè ò ní lọ síbẹ̀ o ibi tí ọkọ bá ti ń jìyà ibẹ̀ lè pé máa padà sí shabarikolo.com ẹ lọ register ńbẹ̀ Yinka TNT International ẹ sì send in voice note àbí kẹ́ send message sí mi ẹ káàárọ̀.